Ní ọjọ́ kan, bàbá arúgbó kan kọjá lẹ́bàá odò kan tí oríṣiríṣi ọmọ ẹja wà níbẹ̀. Odò ńlá yìí ti ṣan gbogbo àwọn ọmọ ẹja inú rẹ̀ sí etí odò, débi wípé nígbà tí òòrùn bẹ̀rẹ̀ sí ní ràn, àwọn ẹja yìí bẹ̀rẹ̀ sí ní kú lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo wa la mọ̀ wípé inú odò lẹja ń gbé. Nígbà bàbá arúgbó yìí ń kọjá, ó rí ọmọdékùnrin kékeré kan lẹ́bàá odò yìí tó ń mú ọmọ ẹja yìí lẹ́yọ kọ̀ọ̀kan láti máa jù padà sínú odò. Bàbá arúgbó yìí sì kọjú sí i, ó sì wí pé, "Èmi ló ń ṣe ọ arákùnrin, ṣé o ò rí pé ọmọ ẹja tó wà níbí báyìí ó pọ̀ ni? A máa lọ bí ẹgbẹ̀rún o. Ṣé gbogbo wọn ló wá lè gbàlà lẹ́yọ kọ̀ọ̀kan ni? Gbogbo èyí tó wá ń ṣe yìí, ìyàtọ̀ wo ló wá fẹ́ dà?" Ọmọdékùnrin yìí sì gbójú sókè, ó sì wo bàbá arúgbó yìí. Ó mú ọmọ ẹja ẹyọ kan dání, ó sì wí pé yóò ṣe ìyàtọ̀ fún eléyìí. Ó mú ọmọ ẹja náà, ó sì jù ú sínú odò. Ibùdó ìtàn lórí Yorùbá Tales TV.